ṣòro abẹ́ orí o. Àgbẹ̀ kan fọ́ omi ti dànù. Àgbọn ṣe olóhùn kan. Òkùnkùn ṣú ohun gbogbo dàrú. Oyin ń ṣe olóhùn kan. Ojú olóko rẹ̀ kàndùkàndù. Ayé ṣòro. Ojú olóko rẹ̀ kàndùkàndù. Ayé máa le. Ayé burú. Ẹ̀rín kan nífẹ̀, ọ̀rẹ́ be careful. Ta ló mọṣẹ́ òkùnkùn tó doṣù pẹ́ lóró? Ọmọdé burúkú ó ń bojú ẹ̀yìn o. Òjò kọ́ lolúwẹ̀rẹ̀ pa ni, a ó bìnú. Sòtò bá dẹ́gbà láti ọ̀rẹ́ márùn káwọ́ lérí. Márùn káwọ́ rí. Bridal shower, bridal shower. Biggie wahala, biggie palava. Bridal shower, bridal shower. Biggie wahala, you bridal shower. Ẹ̀rín kan nífẹ̀, so be careful. Ẹni àfẹ́ la mọ̀ wá, ò mẹ́ni tó fẹ́ ni. Ayé ṣòro, ọ̀rẹ́ be careful. And a little bit more. Òkùnkùn ṣú àwọn orígun lẹ́yìn kan. Ṣojú I'ma need on a little bit more. They don't know how you love. Hello? Yeah, I'm listening. Oh, good. Ṣé ti get makeup artist fún bride yẹn? Oh, that's fine. Ẹ ṣọ́pù wá is part ṣá. Okay, cool. Àwọn nǹkan tí mo ní kẹ́ lọ gbà ń kọ́ ṣe ti gbà bó nǹkan tí mo ní kẹ́ gbà lánàá yẹn. Oh, that's fine. I'll be on my way right away so that Mama decorate hall yẹn. Ṣé ti lọ gba cake ṣá? Oh, that's fine. I'll be on my way. Okay. Yeah, thanks. It's too early now. Hello. Too early? Yes. The last time I checked, a mini event planner. Oh, yeah, I can see one bear. Please, 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 if you don't beg. Okay, it's fine. It's fine. Ah, Mommy, help me go. Hello. Baby. Good morning. Oh, all right. So, go. Oshede. I love you too. Yeah, I love you too. All right then. Okay. Later then. All right, darling. Bye. Thank you very much, Ayomide. Torí ìrònú ti bá mi tẹ́lẹ̀. Mo ti rò pé ó ní tẹ̀lé mi lọ ni. Halima, kí ló mọ ẹ̀rọ bẹ́ẹ̀? Mélòó ni pàtí tí mo ti pè ẹ́ sí. Èwo ló lọ́nú ẹ̀, ó kọ ò tẹ̀lé mi lọ́nà ni.
Torí ẹ̀ náà mo ṣe decide láti tẹ̀lé. Cause mo mọ̀ kí wá ti máa nurse àwọn nǹkan kan lọ́kàn pé okay, she doesn't want to go. Ńgbọ́, kí ló fẹ́ nurse lọ́kàn yìí? Ṣé bọ́ ọ̀rẹ́ lẹ́yìn méjèèjì? Àlọ́ ọ̀rọ̀ pàtí tó bá wọn á lọ. Tó bá dẹ̀ wá lóhùn ò lọ. Kẹ̀dẹ̀ máa wò, kì í ṣe pé kò kí ń wọ̀n mí náà jáde o. But each time I see my brother in the state he is, ó máa ń fún mi setback gan. So tí èmi bá make up, tí mo jáde, tí mo ń groove around, tí mo ń gbádùn, tí mi àtàwọn ọ̀rẹ́ mi ṣeré, ó kàn máa dájú kó a máa sunkún. See, it will make me feel like I don't even care. So torí ẹ̀ náà mo ṣe máa ń jókòó tì pé kó má ṣe òun nìkan. Ayọ̀mídé, sórí nǹkan tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ o. Kò sí nǹkan tẹ́nibọ̀dì lè ṣe sí. So I would advise you kó gbé kúrò lára because kò ń ṣe fault ẹ̀ now. That's true. At least once there is life, there is. It's not as if he's dead, as in it's fine. But it doesn't matter. We need to go and party. So let's just go have fun. I'll try. Halima, but cream is nice. Eh. So be how far? I'm okay, bro. You me shy me bini. Èmi náà rí bẹ́ẹ̀, ebi ń pè mí gan bọ̀ ni. Ìbá ti gbé nǹkan wọlé. Jẹ́ sáré pé Lọ́ládé. Okay, bro. Hello baby. Sorry jàre, mo mọ̀ pé mo ti pè ẹ́ lẹ́ẹ̀kan. Mo kàn miss ẹ̀ ń bí báyìí náà ni mo ṣe ní kí n tó pè ẹ́ padà. Ṣé yẹ? Láti bí how many minutes tó sì ń bá mi sọ̀rọ̀ the same thing náà ló ń tẹnu mọ́. Actually, anytime ìgbéyàwó bọ́ wá bá ni, kó yẹ kó máa gárun náà. Really? You will not miss me? Yeah, èmi àti Tóbi kọ̀ wá lé ní à ń pèpè ara wa. Ṣé yẹ 10% pé ló kù báyìí, just 10% ló kù ní ẹ̀ máa di ìyàwó ẹ̀. Má jẹ́ kí n bother ẹ, má bá ẹ sọ̀rọ̀ later. Love you so much. All right, yeah. Pé kó má pè mí o. Pè mí tó bá rántí nǹkan tó bá fẹ́ sọ fún mi, pè mí, I will pick it. All right, baby. Later. Bye. Bọ̀dá mi, ó wà obvious pé I really love Aunty Lọ́ládé. Oh my God. I can't hide it anymore. It's written all over me. I really love her so much. She's beautiful. Ọmọ yẹn, ó níwà gidi. You know, she's so mannered, well cultured. In fact, she's all in one. I love her so much. Ó ti tó agolo fún ọ. Na you sabi bangbe bread me. Ẹ jẹ́ ń jẹ tèmi. Kí ló dé, na you get am. Sorry, no vex. Ọ̀rẹ́ mi. Èwo lọ̀rẹ́? Ọ̀rẹ́ wa. Ọ̀rẹ́ mi láìpẹ́ Lọ́ládé darling. Wo ẹ méjèèjì, in fact, bí ẹni pé rí inú mi ni o. What's up there? Kí ló What's up, darling? Kí ló dé? Mo jẹ́ ní kí n pè é sí pé kí n máa bọ̀ lọ́dọ̀ ẹni mo wà bored. Àwa náà ni a ti dé. Daddy àti mommy ńkọ́? Wọ́n máa travel ni. Maybe next week kan tó dé. Before anything, I need to eat. You need to eat. Ebi ń pa mí. Ṣé ṣáà mọ̀ ná kitchen? Lọ́ládé, àwọn obìnrin méjì wá kí ẹ, géńdé Ọlọ́run méjì. Kó dé wọ kitchen kó sóúnjẹ fún wa, ní ká bọ́ síbẹ̀ ká lọ ṣe jẹun àbí kí ló ń sọ. Àlejò. Jókòó síbẹ̀ bí o ti pa. Ẹ ó yá fún mi lọ́wọ́ àwọn táwọn àjẹwò ṣẹ̀jẹ̀ ní. Máa ṣe tiẹ̀ o, máa dá sí tèmi ni o. Òun mo ti sọ fún ẹ yẹn. Lọ kitchen lọ ṣe oúnjẹ táwa méjèèjì máa jẹ. Mi ní ìsìn méjì tèmi nìkan máa. Ọ̀rẹ́ tí bí ẹ dá. Fúnkẹ́, ìgbà tá lówó mọ́tò ń sìn, báwo ló ṣe fẹ́ ká ṣe? Èmi feel pé bóyá ká wọ bus. Then tá bá ti wà close to the event hall, a máa drop a máa dẹ̀ gbé cab, kò lè ju 500 naira lọ tó máa gbé wa débẹ̀. You are right. But tá bá wọ bọ́ọ̀sì nsìn, àwọn tájọ́ ń lọ sí party tó bá lọ rí wa ta bọ́lẹ̀ nínú commercial bus, kí ojú wo ló fẹ́ kó máa fi wò wá? Orí sọ.
mo rò nǹkankan. Kí ni ẹ̀? Bóyá ká lọ sọ́dọ̀ Bọ́láńlé. Ká act bí ẹni pé okay, a fẹ́ invite ẹ̀ fún party. Ká sa orí ẹ̀ pé kó tẹ̀lé wa lọ. Mo dẹ̀ sure pé ó máa tẹ̀lé wa lọ. Then by that, ó máa fẹ́ gbé mọ́tò. Ìyẹn náà bá a dẹ̀ fi yẹn help wa, ìyẹn máa jẹ́ advantage fún wa. Òótọ́ ló sọ, bọ́ èmi ò fi pò máa easy. Ẹni tá a sọ fún pé à ń bọ̀ wá sọ́dọ̀ ẹ̀, a kò máa dédé dọ́dọ̀ ẹ̀, a máa sọ fún pé à ń lọ sí party. Pé ṣé kò ní máa fi pa fẹ́ use òun bíi driver? Mo fún ni. Ṣé bọ́ọ̀rẹ́ mi ni Bọ́láńlé? Ẹni tí mo mọ̀ bí ẹni tó mọ owó. Ojú ẹ̀ ò kì í ṣàìmọ̀ fólókò tèmi náà, ọ̀rẹ́ mi ni, mo mọ̀ wẹ̀, ó like party. Kí party jẹ́ 2, kó sọ fún Bọ́láńlé ní 1:30. Ó máa gbéra, ó máa tẹ̀lé ẹ lọ. Ká tó wá sọ yìí tí time ṣì pọ̀ rẹpẹtẹ. Èmi ò máa rí èèyàn bẹ́ẹ̀ yẹn rí o. So ó love party tó tó yẹn. Ó like party o. Mo ṣàpò máa tẹ̀lé wa lọ. Èmi ò mọ̀ pé àwọn èèyàn tó tún like party bẹ́ẹ̀ yẹn wà o. Ó like party. Ó like party. Ó ti dà, kò ń ṣe bad idea. Nǹkan tí mi wá feel sí ni pé òun máa rò pé àwa kò fẹ́ invite òun fún party. Kò ní mọ̀ pé a fẹ́ lò ó fún driver ni. That's the deal, you know. Ọgbọ́n kì í tọ́ láyé ká wa lọ sọ́run náà. You're a stupid girl. Oh, girl. I know about the party, a big girl, you know. Of course. Ni Rama no fi rí ṣá. Dear. Tito ma ti send message sí mi so text. Kí ló sọ? Mi tẹ́tí open me fẹ́ wò ni. Okay. Kásókè jẹ́ kí n gbọ́. Ó ní pé woman tó wà ní in charge oúnjẹ yẹn. Ipò òun ti bá sọ̀rọ̀. Ipe bo àwọn tó fẹ́ gbé trap ma wá kóhun pé gbogbo wọn pé wọ́n ti pay ko. Ẹ wá ní pé ká make sure pé Lọ́ládé ti set. Torí makeup artist tó ń gbé bọ̀ kó wá ṣe makeup fún. But fún mi, kí ni nǹkan tó fẹ́ ká ṣe ń ṣe? What do you want us to do now? Lórí ọ̀rọ̀ oní Chapman tí ò gbé call. Wọ́n má worry. Màmá bí mo ṣe máa handle gbogbo yẹn. But Lọ́ládé fúnra rẹ̀ ńkọ́? I think she's in a room. Let's go check her, check her. Okay. Èwo nìyẹn? Kò lè possible. How could you just come in here? Like sọ fún mi tẹ́lẹ̀. Ẹ kàn ní kí n wá tẹ̀lé lọ sí birthday ọ̀rẹ́ yín kan tí mi mú pa tẹ́lẹ̀. Ẹ tún wá fẹ́ ṣe ìyẹn tó worst. Ẹ wá sọ fún mi pé kò ń ṣọ̀sán. Ìrọ̀lẹ́ má lẹ́nu. Níbo ni kí n sọ pé mo lọ? Ẹ má bínú, kò lè work. Lọ́ládé, kò dẹ̀ máa wo ọkàn mi fún ni o. Kí ẹ ti sọ fún mi say for the past 1 month ago. Ọkàn mi kàn fún ni mi rántí láti sọ fún ẹ. Even at that, for me, I'm not going. Lọ́ládé, why are you talking like this? Aṣá ti bẹ̀, a ti ń bẹ̀ látẹ̀kùn pé kò jẹ́ ká jọ lọ. After all, ṣorí girl tá ń sọ̀rọ̀ pé yìí, best year tó ṣe ní 2 years ago. O lè believe pé girl yìí wá síbẹ̀. Yes, even the one you did last year. Tíṣà yẹn ṣe fún ẹ, this same girl was there. At least they can reciprocate now. Really? Yes. That is more reason you need to go with us. Okay. If at all, I'm going to go with you girls. Mani láti pèsè yẹ kí n sọ fún. Tó o bá gbà pé kí n lọ, bá ṣe ti wá pé mommy àti daddy máa dágbére fún. Deal? Ṣé baby ni ẹ ni? Adé ń sọ o tún sọ pé o fẹ́ pèsè yẹ. Ó ń ṣe baby now. Ìwọ náà ló sọ fún wa pé daddy àti mommy ti jáde pé ó di next week kó tó dé. A kàn máa lọ lálẹ́ tó bá máa fi dàárọ̀ ọ̀la báyìí lè mọ̀mọ́ Ọlọ́run àti dé. Àbí? Péjú, you know that láti gbà tèmi àti ṣe ẹsìn days mi ò hide anything. Ìwọ náà dẹ̀ mọ̀ pé mommy àti daddy wọ́n straight gan. Tó bá sọ fún wọn sìn tó bá ní kó má lọ. I'm very sure pé the same thing náà ní ṣe yẹn máa sọ. So tó bá lọ, ó mọ̀ pé ó máa ṣe gẹ́ yẹn ni. Ó dẹ̀ máa dùn kò dẹ̀ nímọ̀ yìí pé èmi ni mìíràn ti sọ fún ẹ on time. It's okay, it's okay. Okay. I'll go. Thank you, baby. Báwo dẹ̀ ni iṣó ti pé ọ̀bọ̀ yẹn? Mo rò pé mo sọ fún ẹ ni. Mo pè náà.
ó ní ká máa lọ pò máa bá ń bẹ̀. Okay. Wo jẹ́ sọ kíni kan fún ẹ. Ó kéré jù máa gbọ́n 5 lọ lẹ́lẹ́ni. Ó fẹ́ para ẹni. Ọmọ 5 lẹ́ẹ̀kan náà. Ká ìyẹn ti pọ̀ jù mẹ́ni. Tó bá ṣì ń jẹ́ bí 4 àṣìgbọ́n yẹn. Mẹ́rin wà okay now. Nínú 4 àti 5 ìyàtọ̀ olówó à ń bẹ̀. Ṣòrí èmi kàn ń di ẹlẹ́nu jó ni. Ó mọ kí n bí ṣàmì like máa dún ẹnu. Mo fẹ́ débẹ̀ kí mo rí àwọn levels àwọn ọmọ tó wà ń bẹ̀. Kí n tó lè sọ iye team tí màá kó lọ lè. You trust me now. Ó ọ̀rẹ́ ká tó lọ a máa yọ̀dọ̀ dry cleaner. Ìyẹn ló ṣọ́ọ̀jù. We have to branch there. Jẹ́ sáré ṣe nǹkan tó fẹ́ ṣe tán iná. Ẹ wá sọ pé ẹ gbọ́ kí ni ẹ̀kọ́ látẹ̀kọ́ yẹn lẹ ti wá bí báyìí kí ló ṣe yín náà. Kí ni kí n má wọrí. Ẹ̀kọ́ kí ni jọ. Ó yẹ ìyẹn máa ṣe ti yín. Wow, okay, ribbon yẹn ló ti ń ta látẹ̀kọ́ yẹn kó tó ti ṣe látàrọ ni àwọn glass cups ṣe ṣo ti nù already. Ọlọ́run jẹ́ kí bíbí tẹ̀lé wa. Ọlọ́run jẹ́ lọ pẹ̀lú gbogbo t-shirt. No. What is this now? Kí ló ṣẹlẹ̀ now? What is this? I wojú mi now. Kí ló ṣẹlẹ̀? No, kí ló ṣẹlẹ̀? Look at my face now. Kí ló dé? Always fẹ́ bojú mi jẹ́ now. Lórí pa fẹ́ lọ party. Lọ́ládé, ó dé ní sùúrù. Ẹ bò kí ló ti ṣe wá pariwo bá tó ti kẹ́yà yàn gbọ́ngàn. Má pariwo mọ́. I told her I want a light makeup. Nǹkan tó ṣe sí mi lójú, ó fa bra, ó lọ máa ṣe eyeshadow, ó máa ṣe kí ló ti pé eléyìí tó ṣe sójú yìí, ó máa ṣe náà, ó máa lo kíní kan lenses. No, look at. Ó lọ tún ṣe máa gbádùn dalẹ̀ àlè lórí kí ló dé tó ní mo fẹ́ lọ party. Lọ́ládé, wo sórí tó bá ṣe tán Ọlọ́run, tó bá rí bó ṣe máa come out, ó máa dàbí princess tó máa fine. Máa fine gan. Ojú wo ló fine? Sórí bí mo ṣe dàbí àjẹ́ ni, ó jọ pé ojú eléyìí fine. Ó dẹ̀ sọ pé ẹmọ yóò tiẹ̀ tún wá mọṣẹ́, ẹni kó kéré kó máa lómi. Ẹ wo, èmi ò tiẹ̀ mo sọ pé mi ò ṣe makeup tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ojú jẹ́ kó ṣe. Hey baby, what's up darling? Oh, mo lè lọ àbí? Oh, thank you. That's why I love you. Kisses. All right, darling. Talk to you later. Lọ́ládé, ó ṣe padà sọ fún Ṣẹ̀yẹ kí òun lọ sí birthday yìí. Báwo mo ṣe ní sọ fún mi? Can't hide anything fún her. But the good news is, ó sọ pé mo lè lọ. So for now, baby ẹ lè gbé 6 layer lójú yìí. She's ready for makeup. Ó ṣe. Ó yá tètè lọ parí ẹ̀. Mo ń bọ̀. Gẹ́ẹ̀ ni agídí burúkú. Gidi gan. Ọlọ́wọ́ kó ṣàtì ẹ̀ tẹ̀lé wa lọ ká má wọn one chance ká má waste owó. Àtàwọn ẹlẹ́ni tó ti ń jókòó. Wọ́n píǹgì mi. Ṣùgbọ́n mo ń bọ́lẹ̀ pé wíìgbé wà nù bá wíìgbé tí mo fẹ́ mú lọ. It's just like yesterday. Irú bo lẹ mú mi wá? Irú báyìí dark now. Irú pàtí wo lélẹ̀? Kí ló ṣẹlẹ̀ bí báyìí now? Oh my God! What is happening? Oh my God! Oh my God! Oh wow! Oh! Oh my God! Yeah, baby! Congrats. It's a surprise, baby. Oh my God! Oh my God, this is beautiful. Oh my goodness, this is beautiful. Oh! Thank you. Thank you so much. Thank you. You're welcome. Thank you. Lọ́ládé.
Oh, a surprise, Shay? Oh, a surprise? Yes. It's supposed to be a surprise. Our real plan for it because we love you so much. Okay, please, her dress. Yeah, she likes to change. Wow. Please take her to her change. Stop now. Go change. I need somebody to help her. Oh yeah. Come. Mr. DJ. Okay, so who's ready to rock the body tonight? Let me hear you scream out loud. Woo! Okay, Mr. DJ. It's crispy the drum I beg you tell me the place, make I know the location. Make I know the location. I get the girls for Ghana, they ready to turn up. They ready to turn up. Them they smoke anything, them they drink NSU. They drink NSU. Make you plenty money, they do, I will see you. But every time I give you lamba, kilo shelle gong. You know I make you boogie down, kilo shelle gong. Steady stacking on my paper, kilo shelle gong. I make the party come alive. Kilo shelle gong. Dollar rise, you know rise, come me care. Go wait, mama feel like cool on me care. All your girls in my DM, kill one in bed. Sliding in, about the poor, get them on there. See, Charlie came, Charlie saw, Charlie conquered. Charlie go in a yard, you know they run down. Charlie get a task, you know they see a task. Charlie make money, Charlie chop like a kilo, kilo, jugono. And when you bang bottom, you feel my jugono. Over my bikini buruku, you ma come liar. Anyways, me, oh my God, come liar. Hello, ice you. So your baby, ice you. A bank here, ice you. No one there, ice you. I beg you tell me the place, make I know the location. Make I know the location. I get the girls for Ghana, they ready to turn up. They ready to turn up. Them they smoke anything, them they drink NSU. They drink NSU. Make you play. Every time I give you lamba, kilo shelle gong. Girl, I have a question to ask you today. Will you marry me even though I met you today? She said, you don't even know my father. Oh, the mommy rara. You don't know my mother. Can you pay my rent price? It's just $1 million. Take it slow. Coleto ya madalin jaja. Easy jaja. Take it slow. I'm a la fefe ramoto bibi. Easy jaja. Take it slow. Will you take it easy and I am brother? Easy jaja. Take it slow. Girl, I have just one thing to tell you again. Is it me or this love? No, yeah, I'm waiting. I don't even know your father. More than one. I don't know your mother. But the baby, yes, don't pay a price. You don't even have $1. Easy, jaja, take it slow.
ronú ṣera yín léṣe náà. Ṣé torí nǹkan tó wá ṣẹlẹ̀ yín náà sí ilẹ̀ nítorí ẹ jẹun mọ́. Èyí oúnjẹ àfi lọ yín ẹ jẹ. Mímu àfi lọ yín ẹ mu. Hey, tẹ́ bá fi ronú ṣera yín léṣe yín gan ẹni like ara yín. Oh my God. It's reflecting on you already now. Eh? Don't tell me you are still thinking again. I don't know why you are still thinking about this thing. Nítorí nǹkan tí mo fi gbé wá síbí báyìí náà ni ẹ kó bá lè má máa ronú. Mommy àti daddy sọ fún mi pé you are always home thinking. Please let this thing go. Our wedding is around the corner. Please, you need to keep yourself alive for me. Ṣẹ̀yẹ, ṣebí wọn náà gbọ́ nǹkan tó ń sọ sí. Ó ní our wedding is around the corner. Nǹkan tó ṣe fún mi náà. Ó pààyàn sí mi lọ́rùn. Àbọ̀mọ̀ pọ́nrún mi lọ́pàá lédè sí ni. Lọ́jọ́ nǹkan ẹyẹ mi. Ó dẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tó bẹ̀yẹn fún mi. Now, nobody wants to admit báwọn làwọn invite girl yìí. Gbogbo wọn claim pé àwọn ọmọ bébí yẹn ṣe débẹ̀ pé àwọn ọmọ rí. Ṣé wo mọ̀ wípé tá bá porí ajá ọ máa ń porí ìkòkò tó fi ṣe é ni? This thing by ọrùn mi ló wà. Tó bá dọjọ́ wedding sí tí mo jó tí mo yọ àwọn kan máa yín mú. Wọ́n ní gẹ́ yẹn ó mọ̀ pé ọjọ́ bridal shower èèyàn kan kú sí lọ́rùn. This is not good. No, it's unfair. It's unfair. Kọ́ ti mọ̀ kọ́ má ṣe bridal shower fún mi bí ọmọ ọlọ́mọ bá ti kú. It is understandable, but she's gone. She's dead. No amount of all this will bring her back. Ṣé bó ṣe ń ronú tó ń ronú yìí, àárẹ̀ ló máa dá sí ẹ lára. And tí àárẹ̀ bá ṣe é sìn, I won't be able to stand it. You should understand I love you so much. Please, stop thinking. Did you hear me, baby? I love you. Please, you know I love you so much. Love you too. Yeah, make yourself happy for me. Keep a smiling face. Smile. Ṣó ti ready láti jẹun? Mo ní kò ní mo invite girl yẹn. I swear I'm not lying, mi kò gbọ́. Madam, you are the event planner. Ẹ̀yin lẹ plan events. Ẹ ti mọ nǹkan tẹ́ fẹ́ ṣe. Ẹ̀yin lẹ máa invite everybody get the event planner. Ẹ̀yin lẹ lọ choose venue tó ti ṣe kíni. Àbí bẹ́ẹ̀ kọ́ ni. Definitely reason tẹ́ ṣe gbé venue lẹ síbẹ̀ ni pé ẹ ti mọ nǹkan tẹ́ fẹ́ ṣe. Mi ò jẹ́ kẹ́ dúró nítòsí. No, sir, I will never do that. Sir, mi ò ní any reason láti ṣìkà fún Lọ́ládé. Close friend ṣé wà ló sọ fún mi pé àwọn fẹ́ ṣe surprise bridal shower fún. Pé mi ni wá plan event yẹn, sir. Èmi kọ́ ni mo ti invite àwọn tó wá ṣé wà fún rẹ̀ ló open group chat tó fi invite àwọn tó wá. I don't know anything about this. I try to be low. Èmi kọ́. I swear I'm not lying. Ṣé wà? Yes. Lóòótọ́, èmi ni mo invite àwọn èèyàn through chat group students association wa. Mo tún invite àwọn ọ̀rẹ́ mi. But this particular girl, èmi kọ́ ni mo invite ẹ̀. Mo kàn rí tó wọlé. Nígbà tí mo dẹ̀ notice ẹ̀, mo rí pé àwọn àtàwọn èèyàn lọ́jọ́ wọlé. Mi mọ̀ rí. Okay, sori bí tí o bá ọ̀rọ̀ dé yẹn, inú mi dùn pé o jẹ́ kó yé wa wípé ìwọ ló invite àwọn èèyàn group chat tẹ̀ ṣe àbí. Now, bí tá a ti wá ní ìdí ẹ̀pẹ̀ ni pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó ṣáà máa ní ẹnìkan tí wọ́n fura sí bó lè gbòòrò wá yẹn, ìyẹn la ní ìlàtọ̀dọ̀ sí. Bí mo ṣe ń ṣe ní mọ́. Lọ́ládé ò kì í ṣe èèyàn tó máa ń báyàn já. Kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán. Even next tó break àtẹ̀gídí. Nígbà tí mo invite ẹ̀ ó wá. Nígbà tó wà tí Lọ́ládé dẹ̀ ríra wọn, wọ́n kíra wọn. In fact, 100,000 naira ló fún mi personally tó lóun fi support ẹ̀. It's just to show you extent good at Lọ́ládé. Mi ìfura séyàn kankan. Okay. Kí lorúkọ bọ̀bọ̀ yìí? Bọ́sù. Now, ṣé nítorí pé inú ẹ̀ ò dùn sí wedding yẹn ló ṣe pààyàn sí lọ́rùn láti disturb wedding rẹ̀ àbí? Ẹ gbà mí gbé ọ̀gá ọlọ́pàá, mo fi títóbi Ọlọ́run létúmọ̀rẹ́ ìbúra fún yín. Mi ò pààyàn sí lọ́rùn, mo ò lè pààyàn sí lọ́rùn. Ex-girlfriend mi lótìtọ́. Ṣé tí ìsọ̀ nǹkan fún tí kò yẹ yín? Ṣé ọmọ èmi gan pápá ni mo rán tiẹ̀? Mo lè nífẹ̀ẹ́ gan. Tí mo bá nífẹ̀ẹ́, mo lè wá sí ti mo wá ọ̀gá Ọlọ́run ìjọ tó lọ ẹ̀kọ́ gbà mí gan.
Now, jẹ́ kó ní belief pé ọkùnrin ni ọkùnrin lèmi náà. Mo fẹ́ ká bára wa sọ̀rọ̀ as man to man. Mo fẹ́ kó jẹ́wọ́ fún mi ni. Mo fẹ́ kó parọ́ fún mi rárá. Ọ̀gá ẹ̀mí jọ ó dàbí bọ́rọ̀ tí mo ń sọ látẹ̀ nǹkan òun lẹ́ ń lọ against mi. Òkè tó tọrọ lọ ẹ jẹ́ máa sọ̀rọ̀ mọ́ ẹ jẹ́ kí n má sọ kọ̀ọ̀kan mọ́ rárá. Ìyẹn kọ́ sórí náà tó ń sọ níbi tí mo point ó ń jẹ́ kó yé mi pé ex girlfriend ẹ̀ ni. Ìwọ́dẹ̀ ti wòó pé bó ṣe pààyàn sí lọ́rùn yẹn tí problem bá dé àfọkọ ẹ̀ sílẹ̀ adé wàá fẹ́ ìyẹn mo ń sọ náà mí tí ọ̀rọ̀ sí lẹ́nu nǹkan yọ kan ni mo kàn fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ ṣé mi mọ̀ pa simple. Ọ̀gá tọrọ yóò bá yé mi dáadáa ẹ jẹ́ kó yé mi pé èmi ni mo pa èmi kò ní mo pààyàn sí lọ́rùn mo ní pààyàn sí lọ́rùn ọ̀gá. Kí ló fẹ́ kí n tún ṣe fún ẹ náà? Sori mi fẹ́ gbọ́rọ̀ ṣe wọ́lọ́pàá kàrọ̀ àṣọ mi fẹ́ kí anybody gbọ́ ṣe wọ́lọ́pàá. Èmi kọ́ ni mo pa. Òkùnkùn ṣú ohun gbogbo dẹ̀rù òyìn ṣẹ́ olóhùn kan ojú olóko rẹ̀ kọ̀ǹdùkọ̀ǹdù ayé ṣòro ojú olóko rẹ̀ kọ̀ǹdùkọ̀ǹdù ayé màlẹ́. Ilé pààyàn ikú ti wá fún ènìyàn. Ẹ̀rín kọ́ ìfẹ́ ọ̀rẹ́ bí kẹ́ ta ló mọ̀ ṣe òkùnkùn tó dọ̀ṣù pa lóró ọmọdé burúkú ojú ẹ̀ òjò kọ́ lolúwẹ̀ ń pa ní àóbìnrin náà tó tó bá dẹ́gbà látẹ̀ ọ̀rẹ́ náà kọ́ lórí. So be careful. And your fella more many to venue. I assure or be careful. Oh, go tọ́rọ̀ bá ti dé police station pé kí sọ pé ìmọ̀ àti ẹ̀ ò mọ́ra rí and again mo dẹ̀ fura sí Ayọ̀mídé somehow because òun kàn fi mílẹ̀ sí pátì yẹn ni irú ẹ̀ mo ṣe rò pé yín kúkú gba àmọ̀ràn tó fún mi pé èmi àti òun ò mọ́ra ọ̀rẹ́ mi ò fẹ́ lọ sẹ́wọ̀n. I don't know anything about it. We don't know where to turn to, we don't know what to do. You've been too shipati. What's your best? What's your love? So you better be careful. Èyí tẹ́ sọ yìí bí ìbọn rí olówó bá gbó bí ìbọn I don't even know àgọ́sọ pé ká lọ sí mi bèyẹ rí olówó nìkan ló lè jẹ́ ibi kẹ̀ ibi ní kókó bó ṣe mú ìmọ̀ gbogbo ìjì ìṣọ́nú mi ìmọ̀ yóò pupa gbígbà ọ̀rẹ́ mi dúdú rí wọ́n ní ìlọrẹ̀ pupa rí tí èrí láyé mi àti Mo pa ẹ o. Mi lọ mami mo pe mi ṣe ko pa ẹ jọ tó lọ lọ. Mami o ya mi ti mo lọ.
ẹ wò ó ti sú mi o. They keep saying pé wọn ò rí gan ọmọ girl yẹn rí. Even phone ẹ̀ tó wà lọ́wọ́ wa gan a check ẹ̀ a rí pé láti ìgbà tí kán tó ṣe party yẹn kò receive call kò pè. Last call tó wà lórí phone ẹ̀ was 9 a.m. Boyfriend ẹ̀ ló dẹ̀ pé ẹ̀yin náà mọ̀ pé àti invite boyfriend ẹ̀ àti interrogate ẹ̀ a rí pé kò mọ anything nípa ẹ̀. The question now is ta ló pa girl yẹn? Ó ti sú mi o ẹ wá ní pé kí n má ní headache. I'm tired. Jenny, let me tell you something. Winners never quit. Ìbẹ̀rẹ̀ oṣù oníṣẹ́ o, àfẹn tó bá forí ti dọ́kun. Tí o bá ń sọ fún ẹ pé tó máa ń sọ fún mi ọ̀rọ̀ ẹ̀fẹ̀ ní headache. Step tí ẹ lè mi ń wò tó bá ń di bí ọ̀rọ̀ àwọn cases kan ò kí ń sọ ipò sú ẹ̀ náà. Wáyé tó máa jẹ irú case lè ló máa sọ fún fẹ́ ní headache láéláé. Mo believe pé tá bá try to put more effort I get facts and nǹkan tí mi kàn máa sọ fún ẹ ni pé make sure wípé o on gbogbo notifications tó bá wà ní orí phone yẹn so that wàá lè máa gba àwọn more information nípa yẹn and again make sure pé your phone yẹn kúrò ní silent so you get má yẹ kó fún ẹ ní ẹdẹ mo believe pé àwa la máa lékè wọn. Jẹ́ ká lọ parí interrogation pẹ̀lú àwọn àtakò. Okay. I will try that. Wọ́n ní ìwọ ló pariwo pé èèyàn kú sínú restaurant tó túmọ̀ sí wípé ìwọ ló pa. Ó wá sáré ìbọ́ síta so that káwọn èèyàn má bàa fúnra sí i, àbí? No, oh no, Auntie Police, no be me killer. Ẹ wò, àǹjọ́ lọ́wọ́ ni. So wọ́n sáré rush lọ sí restroom pé kí lọ change sanitary pad mi kí má bàa stain sínú aṣọ tí mo wọ̀. Torí mo yáṣọ wá sí party yẹn ni. Bí mo ṣe wọlé ni mo rókù létí yẹn ni mo pariwo pé káwọn èèyàn tètè kọ́ wá wò kọ́ wá gbà mí ẹ ṣàánú mi. I don't know anything about this thing. Mo láìkẹ́ pẹ̀lẹ́ ìwọ kọ́ ló pa àbí? Fíkìlà. Ṣó fẹ́ gbọ́ kò sí ọṣẹ tó lè fi wẹ̀ kò sí bó ṣe máa bọ́ nínú ọ̀rọ̀ yìí best thing fún mi báyìí ni pé kó rọra jẹ́wọ́ fún mi. Ó mọ̀ pé mo láìkẹ́ látìgbà tí a ti bẹ̀rẹ̀ investigation ni so that màá lè help ẹ because mo mọ̀ pé ìwọ ló pa. Yes ìwọ ló pa lady yẹn. Bóyá ìwọ ló rán rẹ̀ ṣó mọ̀ pé ó máa ń yaṣọ bóyá o ti lọ yaṣọ lọ́wọ́ ẹ̀rì tí ò fún ẹ tó ti wá ní sínú láti ìgbà yẹn ló jẹ́ kó pa ọ̀hún kó jẹ́ pé ọ̀wọ́n ẹ jẹ́wọ́ fún mi èmi láìkí ẹ̀ ọmọdé ni ẹ̀ ó ṣe ní future mi ìdẹ̀fẹ́ kí future ẹ̀ bàjẹ́ tó bá bá mi sọ̀rọ̀ talk to me. Bàbá àǹtí kí la mú wáyé kí la máa mú lọ ṣebí tí bá ní kó yá mi láṣọ tó bá sọ pé owó yá mi kó dìjà àǹtí mi ò mọ̀. Auntie, I don't remember. Auntie, mo ti rántí. Ali, my friend. Auntie, as I wan enter inside the restroom, now one girl dey comot. So as I enter, ni mo rí girl yẹn, ni mo rọ́pò girl yẹn lẹ́lẹ́, ni mo pariwo. Tí ma fi ní pé kí n sáré lé girl yìí, pé kò tiẹ̀ jọ kó jẹ́ ká rescue but mi ò rí mọ́. Ìyẹn ni mo fi pariwo for everybody fi wá wò ẹjọ́ mi ò mọ ọgọ́ kan pa ẹ̀. I know nothing about it. Ta ni girl yẹn kí ló rí? I don't know her name mi ò mọ orúkọ ẹ̀ bó mo mọ̀ pé ọ̀rẹ́ Halima ni because òun àti Halima lọ́jọ́ ń gbé and ó pẹ̀lú àwọn lady tó wà ń ta mo kàn mọ̀ pé ọ̀rẹ́ Halima ni wọ́n jọ ń gbé
torí mo máa lọ sí ilé wọn láti lọ yáṣọ nǹkan tí mo fi mọ̀ nìyẹn and àǹtí mo mọ̀ pé òun ló máa pa I'm very sure of it òun gangan ló pa because bí mo ṣe dé party yẹn báyìí ló ti ń bá mi fà wàhálà I don't do anything to her I don't know wetin happen I don't know wetin I do her àǹtí òun ló máa pa iṣẹ́ inú mi. ó ṣàmọ ibi tí girl yẹn ń gbé. Sabi the place òun àtàlímọ̀ yẹn lọ́jọ́ ń gbé. Orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù bàbá mi àti Ọlọ́run mi kábíyèsí àṣẹyìn kárí ayé Ọlọ́run bá mímọ́ ògùn kó bá ikú tábàárẹ̀ ń tàbí nínú obìnrin tó fẹ́ bọ́jọ́ ẹ̀yẹ mi jẹ́ àbí tó bá fẹ́ kó bá mi olú Ọlọ́run bá mímọ́ ògùn kó bá ikú ó yá bá mi gbógun tì wọ́n ogun ọ̀run bá mi gbógun tì wọ́n ọba tó pọ̀ nípa àti agbára ẹ bá mi gbógun tì wọ́n ọjọ́ ẹ̀yẹ mi tó ń bọ̀ níwájú yìí ọjọ́ ayọ̀ ló máa jẹ́ nǹkan kan ò ní bàjẹ́ mi ò ní rógun wàhálà mi ò ní rógun ìdààmú ní orúkọ Jésù mi ò ní rógun àkóbá ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá wò wípé òun fẹ́ bọ́jọ́ ẹ̀yẹ mi jẹ́ ìgbọ́jọ́ wedding yìí ò ní ṣe ṣe ẹ̀yin ogun ọ̀run ẹ dìde ẹ̀yin ogun ọ̀run ẹ dìde ẹ jà fún mi Ọlọ́run ẹ jà fún mi kábíyèsí ẹ jà fún mi ẹ ṣíjú àánú wò mí ẹ ṣíjú àánú wò mí Ọlọ́run ẹ ṣàánú fún mi Ọlọ́run ẹ ṣàánú fún mi Ọlọ́run aláàánú o mo képe ọ lónìí bàbá ní orúkọ Jésù gbogbo kíbi tó bá wà gbogbo kíbi tó bá gàdà tó bá sọ wípé wedding yìí ò ní ṣe ṣe olú Ọlọ́run ó yẹ máa bá mi rọ̀jò náà lé wọn lórí ẹ rọ̀jò náà lé wọn lórí ní orúkọ Jésù ìgbéyàwó yà á dùn olú Ọlọ́run bá mi mọ gbogbo ọba ìkú olú ẹ bá mi bá wọn jà ẹ̀yin ogun ọ̀rẹ́ bá wọn jà ẹ̀yin ogun ọ̀rẹ́ bá wọn jà ẹni tá a bí nínú obìnrin ni ní orúkọ Jésù tó wá ń sọ wípé òkú bí mo ṣe fẹ́ gbégbà lọ́jọ́ ìgbéyàwó mi àyà ní orúkọ Jésù ẹ̀yin ogun ọ̀rẹ́ dìde kẹ́ gbè mí níjà ẹ gbè mí jà ní orúkọ Jésù ẹ gbè mí níjà ní orúkọ Jésù àníṣe ọjọ́ ìgbéyàwó tó wà níwájú yìí ní orúkọ Jésù ó máa ládùn ó máa lárinrin mi ò ní rógun àkóbá mi ò ní rógun wàhálà mi ò ní rógun ìdààmú ní orúkọ Jésù gbogbo ìdààmú tó wà níwájú mi yìí olú Ọlọ́run o kábíyèsí o àti ẹ̀rẹ̀ kárí ayé Ọlọ́run àwọn Ọlọ́run ó yá ẹ wá bá mi jàjà ìlàjàṣẹ́gun ẹ jàjà ìlàjàṣẹ́gun ní orúkọ Jésù kí n má rógun wàhálà kí n má rógun ìdààmú ọjọ́ ìgbéyàwó mi ó máa ládùn ó máa lárinrin inú mi á dùn ayọ̀ mi á kún kábíyèsí ó yá dúró tì mí dúró tọkọ mi àwọn òbí mi náà olú Ọlọ́run kábíyèsí ẹ wá gbèjà wájà ẹ gbèjà wájà ẹ gbèjà wájà ẹ gbèjà wájà ní orúkọ Jésù Olúwa Ọlọ́run o àwọn ogun ọ̀run ẹ ó yá ẹ bá mi gbọ́ ẹ bá mi náà kalẹ̀ gbogbo àwọn tó bá wá ń jọ pé ipe wàhálà ìdààmú ló máa dé bá mi ó yá Olúwa ẹ bá mi rọ̀jò náà lé wọn lórí ẹ rọ̀jò náà lé wọn lórí ẹ rọ̀jò náà lé wọn lórí. Good of you. Ṣé o ní problem pẹ̀lú àwa? Nítorí àwa ní facts tó bá lè ti jẹun, a rí ìdá wa máa lọ ní má prolong matter. Ó sọ pé o ò lọ sí restroom ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, olóògbé lọ restroom rárá. But ní investigation wa ó fi yé wa wípé inú restroom yẹn ló ti jáde. Bó dẹ̀ ṣe jáde, o ò padà wá bẹ̀ rárá. So ìgbà yẹn ló pa Bímpé. Officer, mi kọ́ ni mo pa Bímpé o. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí n implicate ara mi, ẹ jẹ́ n sọ gbogbo ọ̀rọ̀ ẹ ṣe jẹ́ gbogbo. Lóòótọ́ Bímpé ṣẹ̀ mí. Torí pé ó pa ẹ̀gbọ́n mi lápá sáyé. Lóòótọ́ lọ́jọ́ yẹn, mo make up mind pé màá lọ bá Bímpé nínú restroom yẹn. Màá fi picture ẹ̀gbọ́n mi hàn pé bó ṣe destroy wọn physically and why tó ṣe ṣe bẹ́ẹ̀ fún mi. Mo sọ yín lẹ́ẹ̀kan yẹn náà lẹ́ẹ̀kan. So ìgbà tó débẹ̀ yẹn. Ìgbà tí mo wá débẹ̀ mo pa nínú àgbàrá ẹ̀jẹ̀.
Yoruba me I media. I made attempt to call people. Because I won't go to Shelebo. Fear to alarm me. Who take him panic. Shemo. Money panic attack. So wọ́n gbé tí má pa àwọn èèyàn sí pé kán wá wò tọ́rin inú àgbà ẹ̀jẹ̀ èmi àtọ̀wọ́ tó wà lẹ́lẹ́ nìkan ni Ọlọ́run ló ṣì kẹta wa. How do I explain to people pé I don't know anything about it? So fear tó overwhelm me yẹn ló jẹ́ kí n sá lọ. I understand nǹkan tó ṣe mo ṣe wọlé tó pààyàn wá kúrò bẹ́ẹ̀ wò fẹ́ káwọn èèyàn bá bó ṣe pa ń bẹ̀ yín náà wá sá kúrò ń bẹ̀ fi sá lọ. Ó ṣe má bẹ̀rù. Straight to the point. Tó bá sọ tó fún wa wá máa help ẹ ni. Ṣé bó tún pọ̀ ọ̀rẹ́ ìlú lára làwọn olùpàdé ṣe bó lóore ìlú níyí ni. What happened? Mi ìpawọ́. Okay. Oh, so torí gbogbo nǹkan tí ó ṣe fún ẹ̀gbọ́n ẹ̀ ìyẹn ló wá rò pọ̀. Is that why you killed her? Ọlọ́run jẹ́ mi mo kúkú pẹ́. Okay. Ìwọ ló pàdé pé kúrò. Ó ẹ parẹ́. Ọlọ́run tó bá sọ fún wa àwọn ọmọ máa help ẹ̀ ò go understand. Facebook gbé notification wa 7 years ago. Ẹ wo picture. Fóònù Bímpé lélẹ́yìí ṣe mọ̀. Jọ, tó click picture yẹn lọ́wọ́ àlẹ́ ní more picture. Okay, ẹ jẹ́ zoom ẹ̀kẹ́ lè rí dáadáa. Ẹ wo picture tí mo rí. 7 years ago. Jọ̀nà, ṣé ó lè yé bẹ́ẹ̀ ṣá? Of course, òun náà lè ń rí. Yeah. Madam, ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ rò dáadáa o. Ẹ sọ yìí pé ẹ mẹ́ni rárá. Uncle, mi ò mọ̀ rí. In fact, àríra rí. Èmi ò rí sójú mi báyìí. Mi mọ̀ bí orí mi rí, èmi ò rí rí. Ẹ má bínú pé wà láwa pọ̀. Orí ìta ṣe ń béèrè ni pé àwa kàn fẹ́ kẹ́ ẹ rò bóyá ẹ ti meet rí. Kí ló ṣe yín náà? Kí ló dé? Ṣé fẹ́ fọ́ọ̀sì mi sọ pé mi mọ̀ yẹn tí mi ò mọ̀ rí ni? A ní mi ò mọ̀ rí, mi ò rí rí. Mi ò bá pàdé rí. Ẹ wo, wọn lẹ́yìn tí fẹ́ máa pọ̀ ju obi akẹ́jáde mi fẹ́ jáde. Ẹ má lọ, mo fẹ́ jáde. It's alright, ẹ má bínú. But please, one other quick question, please. Ẹ jọ̀ọ́, mo fẹ́ mọ̀ bóyá ẹ ti ya picture pẹ̀lú ẹ rí o bóyá ẹ̀yin àti ẹ̀tẹ̀ ti ṣeré rí tó wá lead sí pé ya picture yìí nù. No, ọ̀rọ̀ wo lẹ sọ lẹ́nu náà? No, what are you trying to say? Ẹni tẹ́ ń sọ̀rọ̀ yìí sí yìí ká tẹ̀ jẹ́ pé ẹni tó wà láyé ni it's a different thing. So mo lọ bó kó orí ya picture àbí sígbà tó kú tó mo lọ sọ̀rọ̀ mo lọ bẹ ya picture ni. A ní mi ò rí ọ̀rẹ́ àti mi ò rí rí àti mi ò láìkẹ́ o. Ẹ ti ní mi lára o. Ẹ ti ní mi lára. Bí mo ṣe wà yìí gan, mo rò pé wọ́n pààyàn sí mi lọ́rùn. Mo lè fẹ́ ṣe wedding. Ìyẹn wọ́n sì wà lọ́kọ̀ mi. Ẹ wá níbẹ̀ ẹ wá ń disturb mi. A ní mi ò rí ọ̀rẹ́. Kí ló dé? Ẹ wọ ẹ máa lọ jọ. Ẹ máa lọ. Ẹ má bínú, madam. Mi ò ṣe madam. Aunty. Ẹyin lẹ mọ̀. Ẹ wọ ẹ má bínú. Mo fẹ́ kẹ́ ẹ wo ojú fóònù. Kí ló wà ní fóònù? Kí ni? Títẹ́ tí ń gbé wá láti ọjọ́ kí la rí sí. Àwọn ìṣe ẹni tó pààyàn ó rì kiri títí tó yẹ kẹ́ lọ mú. Èmi lọ́wọ́ ní lára ń bí báyìí. Wọ́n ṣe surprise kí Ṣẹ́tì. Kí ló dé? Kí ló tẹ̀ dìde? No, ẹ jókòó. She was my best friend nígbà tá a wà ní university. Most of àwọn ọ̀rẹ́ mi tó wá síbẹ̀ yẹn a jọ lọ sí university, secondary school ni most of them a jọ lọ. Bímpé nìkan ló mọ̀ mí dáadáa. Ṣé bí àwọn ọ̀rẹ́ mi tá a jọ lọ secondary school, most of them will ever believe pé mo lè padìyẹ ká tó wá sọ pé mo lè pààyàn. Àmọ́ èmi fúnra mi mọ̀ dájú wípé ikú òjòjú lórúkọ mi. Because nígbà tí mo wà ní university, mo join secret court.
Me, kí wá ṣe ordinary member. I was their number 1. Bí mo ṣe wà yìí, ẹ̀mí èèyàn ò jọ mí lójú. Ọ̀rẹ́ mi, wá, ṣo máa act ni? Activity báwo? Tó bá wà pẹ̀lú àwọn èèyàn báyìí, níṣe ló máa ń look innocent. Àmọ́ gbogbo àwọn nǹkan tí Ọlọ́run lòdì sí, òun ló máa ń ṣe. Àfi tó bá wà lọ́dọ̀ mi nìkan, òun ló máa ń show true color ẹ̀. Ṣé mo pé tí bá wà pẹ̀lú ẹ̀, mo máa túra kánà because èmi àti ẹ̀, you don't say. Bí mo àti ẹ̀ ṣe wà yẹn, ọ̀rọ̀ wá dàbí òkú tí ò ní farapamọ́ fún ẹni tó máa sìn ni. So, báwo mo ṣe fẹ́ farapamọ́ fún ẹ? Láti ayé alálùmọ́lẹ̀. Tí mo pé ọ̀rọ̀ ọ̀rẹ́ ó dàbí puzzle ni. Téèyàn bá ti lose nǹkan báyìí, kò lè ever complete mọ́. And I don't want to lose anything about you. Same here, babe. I love you, darling. I love you more. Afa, ṣé yẹn ti jiná? Wo, ó ń lọ díẹ̀díẹ̀. Ó mọjú oúnjẹ lọ. Kí lẹ wá débi báyìí? Ṣé mo sọ pé kó má délé mi mọ́? Mi sọ pé tó bá ti rí mi, tí bá ń kọjá tó bá rí mi, alele kó gbàbò mi. Bó kí ló dé tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé mo disgust ẹ báyìí? Ìwọ ló mọ̀, ká ní orí ni wáyé pé trailer ti gbà rìn mà jẹ kọjá. Kó ṣe tiẹ̀ lọ́tọ̀, kémi náà ṣe ti tèmi. Nínú life mi, mo ò fẹ́ rí ẹ mọ́. Ọlọ́run. Ibo kí ni nǹkan tí mo ṣe fún ẹ gangan náà? Kí ni mo ṣe? Ó mọ Google. Bóyá kó béèrè lọ́wọ́ Google wọn máa sọ fún ẹ. Kí la rí gbọ́? Ó wà ga o. Bí pé ṣe ti rí sìn. Gba tí mo sọ fún ẹ pé kó jẹ́ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe. Onírọ́ o, bí a kì í ṣe fi ẹ̀lẹ̀ kó sọ̀rọ̀. Ṣíṣe òde ti gbọ́. O ti gbé sí nǹkan tó bá fún ẹ sìn. Àní eléyìí ò ní sense ẹ̀. Fine boy ẹ ló ń da ẹ̀, òun ló ń deceive ẹ àbí. Ó fẹ́ jẹ́ ń bẹ̀. Tó bá fẹ́ jẹ́ ń bẹ̀ ò sọ fún. Wá o. Jẹ́ ká lọ. Jẹ́ ká máa gbẹ̀kúlé lọ. Àní jẹ́ ká lọ sẹ́. Jẹ́ lọ. Actually, I have come to see you so that we can sort out our differences. Oh, I see. You came to settle. Lolande, just like that. Do you realize what you're saying? Bimpe, I am sorry. You're sorry. Ken sorry I became a baku. Mi sọ pé mo fẹ́ revenge lọ́wọ́ Máyọ̀wá. Ìwọ ló sọ pé ó máa bá mi kọ́ lọ́gbọ́n. We went to his house. His younger sister saw me. Ó fi picture mi hàn àwọn ọlọ́pàá mú mi. Wọ́n gbé mi lọ station, mi ò máa rí ẹ Lọ́ládé. I was sick back then. Oh, you were sick. Tó fi gbé mi lọ sí court. Tó fi dá 3 good years for me. Kí n fi lọ sẹ́wọ̀n. I was in the prison for 3 good years. My cellmate had friends, 1 or 2 of them, don't want to worry on, all because they care about them. For 3 good years. Òun ló fi sick, mi ò rí ẹ o, tí mo fi wà lẹ́wọ̀n. Ṣé ó ní nǹkan mi tó fẹ́ gbà lọ́rọ̀ yìí ni? I said I was sorry. Ṣé ó fẹ́ gbà nǹkan mi bẹ́ẹ̀ ni? Jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ yìí now. You're still my best friend, you know.
Ṣé bọ́ yín bẹ̀yàn nìyẹn? Now let me ask you. Ṣé mo reason tí mo fi wá síbí ìbàlẹ̀ ni? Mo wá kó lè rí mi ni. Mo ń gbádùn ayé ẹ̀. Mo ń flex. Mo fẹ́ ṣe wedding. Ṣé mo pé mo mọ gbogbo secret ẹ̀? Gbogbo àṣírí ẹ̀ pátápátá nínú lóde ni mo mọ̀. Bó ṣe wà ń court in school. Gbogbo nǹkan tó ṣe, gbogbo àwọn bó ṣe máa ń pa àwọn èèyàn kiri school. So that wàá lè enjoy marriage ẹ̀. At least kí n tú gbogbo ìfọ̀ yẹn fún ọkọ ẹ̀. Bride to be. Your husband to be. Kó lè mọ orú èèyàn tó ń jẹ́. Maybe don't even go there. I swear to God, you don't want to try that. Omorúkọ tó pè nígbà tí mo wà school. Nítorí mo lè ti change. But don't make me go back to those old days. Because you're not going to like it. So my candid advice to you is for you to let go of whatever has transpired between the both of us. You can forge ahead. Don't dare me. Wá ṣeré ń bí ni o. Ó rò bí mo wá ṣeré ń bí mi. Ó mo wá ta tẹ́ǹtẹ́. Àbí mo wá ta sùwé. Ṣé ó rò bí mo wá ṣeré ń bí mi? It's just like yesterday. Tí wọ́n kìlọ̀ fún wa, wọ́n sọ pé ká wà careful. Wọ́n ní pé ayé ti le, wọ́n ní pé ayé kan fẹ́ ká jẹrin, wọ́n fẹ́ ká bẹ̀lẹ̀ fún. Ohun ọ̀tọ̀ la bá débi, ọ̀tọ̀ la rí o. Inú jìn ayé ṣòro, abẹ́ orí o. Àgbẹ̀ kan fọ́, omi ti dànù. Àgbọn ṣe olóhùn kan. Òkùnkùn ṣú, ohun gbogbo dàrú. Lolade, I trusted you so much. O dey betray trust me. Ká ní pé mo mọ̀ pé ẹni tí mo fẹ́ ṣe wedding pẹ̀lú irú ìwà báyìí lónìí ni mo ní try ẹ̀. Ẹni tí mo ń fẹ́ tẹ́lẹ̀ ó sọ past ẹ̀ fún mi, mo dẹ̀ rí pé mo ò lè cope, mo filẹ̀. Bóyá tó bá ti sọ past ẹ̀ fún mi, màá wo bóyá mo lè cope or not. Mo ní máa waste gbogbo time tí mo ti waste yìí. Tó fi wá dín pé gbogbo ẹ̀ wá já sí tìjú fún mi. O waste gbogbo time mi, o jẹ́ kí n get so many people involved for no reason. Why? Ṣẹ́yẹ kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. Ṣé gbogbo àwọn ọ̀wá yẹn ìgbà ìmọ̀ lásán ni wọ́n? I'm a changed person now. Àti pé mi ò mọ̀ pàbí pé self-defense lásán ni. Self-defense? O pa? Why tó fi face ẹ̀? Kí ló dé tó fi sá lọ? Ó wá ń jẹ́ kó máa fìyà jẹ àwọn aláìṣẹ̀. Àwọn tí wọn ò mọwọ́ tí wọ́n mẹ́sẹ̀. I am sorry. Please forgive me. Please forgive me. What did you say? Wo tó bá bọ́ nínú ilé, má ever try láti pe phone mi. Ó gbọ́? Sorry, officer, excuse me. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí mi excuse ara mi. Thank you. Kí ló fẹ́ kún? Èmi ò kì í ṣọjọ́ ẹkún ẹ̀ o. Ó pààyàn kan. Ó tún mú acid ó dá sí ọmọ ọlọ́mọ lára. Àìmọye èèyàn ló ti máa pa o. Ó wá sunkún. Ó fọ́nì gan.
fún wa wọ́n sọ pé ká wà careful wọ́n ní pé ayé ti le wọ́n ní pé ayé kan fẹ́ ká jẹrin wọ́n fẹ́ ká bẹ̀lẹ̀ fún ohun ọ̀tọ̀ la bá débi ọ̀tọ̀ la rí o inú jì ayé ṣòro abẹ́ orí o àgbẹ̀ kan fọ́ omi ti dànù àgbọn ṣe olóhùn kan òkùnkùn ṣú òǹgbẹ